nínú gómìnà tí ń bẹ ní Nàìjíríà ó fẹ́ tó 30 gómìnà àti àwọn alágbára mínísítà àtàwọn tó wà nípò ńláńlá l'Àbújá tí wọ́n wá ṣe campaign against Ademola Jackson. Gbogbo àwọn alágbára èèyàn ńláńlá l'Ọ̀ṣun Òṣogbo. Omiṣore ni o, bàbá Oyinlọ́lá ni o, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nurudeen Ademola Jackson ó fẹ̀yìn gbogbo wọn balẹ̀. Tí a bá ń sọ wípé agbára owó sọ̀kalẹ̀ s'Óṣogbo, tí a bá ń sọ pé agbára kú bẹ́ǹtì, pé agbára tòkè wá ó sọ̀kalẹ̀ s'Óṣogbo, òbítíbitì sọ́jà sọ̀kalẹ̀ s'Óṣogbo, òbítíbitì ọlọ́pàá sọ̀kalẹ̀ s'Óṣogbo. Ó kùjọ́ 4 jọ́ 5 tí wọ́n ó dìbò. Àyà olóko ń já, àyà jímèrè tí ó jókòó rẹ̀ ń já. Àtẹni tí ó rẹkùn àtẹni tí ó tà, àwọn méjèèjì jọ ń wo ẹkùn lókèèrè. Ọ̀kẹ́ni tí ó mẹ́kùn so, ọ̀kẹ́ni tí ó gba ẹkùn mú. Kábíyèsí Olódùmarè. Ó sún kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó kùjọ́ 3. Campaign yẹn wá gbóná. Kábíyèsí Olódùmarè. Ẹnìkan ṣe sẹ́nítọ̀ lẹ́ẹ̀mẹ́fà. Tó wà nílé ìgbìmọ̀ aṣòfin àgbà lẹ́ẹ̀mẹ́fà nípínlẹ̀ Ọ̀ṣun. Tí a bá ka iye ọdún tó fi ń ṣèjọba, ọdún 4 ọ̀nà 6, ọdún mélòó nù? Ọmọ tí a bá bí ńgbà náà yóò ti máa palẹ̀ mọ́ láti níyàwó tó bá jọ́kùnrin. Tí ó bá jóbìn yóò ti wà nílé ọkọ, yóò ti gbọ́mọ lọ́wọ́. Látìgbà tí ti ń lo dáólà lórí ìjọba yẹn. Gbogbo àwọn tí mo wí yìí yóò sí lẹ́yìn Nurudeen Jackson, Ademola Jackson. Wàláhì wọn ò sí lẹ́yìn ẹ̀. Ìbò tó tún gbé nígbà tó kọ́kọ́ dìbò tó wọlé, tí wọ́n ní tí Ọbásanlá Arẹ́gbẹ́ṣọlá, pé Arẹ́gbẹ́ṣọlá ló latan. Bí Arẹ́gbẹ́ṣọlá ò bá wa latan, ta ni Nurudeen Jackson? At the end of the day, Arẹ́gbẹ́ṣọlá fa candidate ẹ̀ lẹ́ o. Ntọ́ba lọ́kàn jẹ́ jù òun ni wípé nílé ìdìbò, ní gbàgede ìdìbò bíi tí Arẹ́gbẹ́ṣọlá ti dìbò tọ́jọ́dọ̀ rẹ̀, wàláhì kò wọlé ń bẹ̀. Mo rò pàwọn mi ń yé yín bọ̀. Gbogbo kábíyèsí Ọlọ́run, gbogbo àwọn olóṣèlú jàǹkànjàǹkà wọ́n dúró wọ́n nàró. Àwọn tó jẹ́ pé ẹnu wọn dùn tí a bá sọ̀rọ̀ fún yàn láàrin ìṣẹ́jú 5 sí 10 tí èèyàn ó yí ọkàn padà. Àwọn aláàfáà ayé wọ́n forí dá wákà fún à ń bọ̀ lọ́sùn dánwò. Gbogbo àwọn aláàfáà ọlágbára pọ̀. Ó dóńgbó dágbó méjì. Àwọn bá mi ń campaign níta gbangba pé n tá gbọ́ láti Àbújá rèé o, ẹni tí wọ́n ní àṣírí. Ọ̀gá mi Sàtí àti Jọ́lọ́hún fọwọ́ lẹ́rán ohun wo gbogbo wọn. Ọgbọ́n nìyẹn o fáwọn tí bá ń ṣèjọba lọ́wọ́ àtàwọn tó fẹ́ dìbò.
bó ló ṣe dáa tó nínú ilé ìjó tí ó yẹ èèyàn ẹ kọ́kọ́ jó níkọ̀rọ̀ yàrá ojú ayé Òṣogbo láti mọ bójú ayé ṣe rí wọ́n pòbí kan lẹ́rù Àríkẹ́ òun làánú ẹ̀ ṣe mí jù ó ṣe wàhálà pọ̀ wàhálà yẹn bad bí ṣe ń gòkè ní ń sọ̀kalẹ̀ ẹ̀rọ Àríkẹ́ bí ṣe ń hàrẹ̀ sí bẹ́ẹ̀ ní há owó ní tún fi àwọn gbólóhùn tì lábẹ́ ìtẹ́nu tèmi ò lè sọ lórí àṣẹ ẹ̀ ń bá gba àìsí wa tí ọ̀bá dìbò fún abá ẹni ó ṣe rí o níbi tẹ́bi ń pàlúdé àwọn èèyàn sì ń gba àìsí kábíyèsí Olódùmarè. Kábíyèsí Ọlọ́run gbogbo àwọn alágbára dìde against Ademola Jackson ṣùgbọ́n sí ọwọ́ Ademola Jackson sọ̀rọ̀ o àwọn iṣẹ́ tó ṣe campaign fún o ó sì àwọn ọ̀nà kan àtàfárá abẹ́yẹfò tó bọ́ sí táìmù téèyàn máa fi nǹkan ṣe campaign àfárá abẹ́yẹfò ó sì sí Ifẹ̀ ọ̀là títì lóṣogbo òròkè ó ṣe gudugudu méje yàyà mẹ́fà níwò gbogbo títì wo ní dágbinrin tó tún rí kinní iná sí iná mọ̀nàmọ́ná tẹ́ ẹ bá wọbẹ̀ lálẹ́ ẹ rò pé London lẹ́wà gbogbo àwọn nǹkan wọ̀nyí làwọn ìyá lọ́jà pinnu lọ́kàn wọn pé bọ́ bá kùràwọ̀ kan lójú sánmọ̀ Ademola làwọn ó dìbò àwọn fún aláwọn èèyàn gbowó lọ́wọ́ àwọn apá kejì wọ́n sì fi dìbò fún Ademola. Ìbò tí ń bọ̀ ní 2027 ẹ lọ sẹ́sòkòtò yín bọ̀ gírígírí kò sí hàn mighty federal power ìròpó lè ṣiṣẹ́ ní 2027 o mo ti wá ṣèjọba lẹ́ẹ̀mejì ẹ tún máa gbọ́ incumbency pé èmi ni mo ṣe lákọ̀ọ́kọ́ tí mo ṣe lẹ́ẹ̀kejì ó lè mọ́ wọ́ọ̀kù ìjọba àwa la ní sọ́jà lókè àwa la lọ́lọ́pàá lókè àwa la ní gbá lókè ó lè mọ́ ṣiṣẹ́ o. ṣe bíjọba ìpínlẹ̀ yìí ni mo ti ṣe lẹ́ẹ̀kọ́kọ́ mo tún ti ṣe lẹ́ẹ̀kejì. gbogbo ṣẹ́ tẹ́ báyẹ kí kálukú ṣe oòrùn tí ń bẹ́ǹtà yìí ọ̀tá sọ́gbẹ́. àánú ẹ̀rọ Àríkẹ́ ṣe mí tèmi sọ lọ́hùn. ó ṣe ó dé ká àdánwò. ó dààmú. advice tèmi ó fún àwọn èèyàn pàápàá jùlọ ẹ̀yin tẹ́ wà lórí kíní ẹ̀rọ alágbèéká social media tá à ń gbé káàkiri ẹ yá fi Àríkẹ́ foríjì o tó bá jẹ́mi ni gómìnà Ademola Jackson wàláì tàláì súnmọ́bì láì làtìláwà tọ́lọ̀ ti gbé ń ju Àríkẹ́ lọ màá ní kí wọ́n lọ gbé ẹ̀rọ Àríkẹ́ wá màá ní wọn ó gbé wá tó bá sì dé màá sì sọ fáwọn èèyàn pé kí wọ́n fi lọ́rùn lẹ̀ o ẹ̀yin èèyàn ẹ fi lẹ̀ mọ́ pa o àbúlì yìí pọ̀ lẹ́nu gba wọ́n kéde pé ẹni báyìí ni ó gbégbá orókè wọ́n ti fẹ́ẹ́ búlì ẹ̀rọ Àríkẹ́ pa Ọlọ́run lọ́mọ bí ó sì máa rìn láàrin
ó náà ti jáde ó sọ̀rọ̀ o. Ó ní àmọ́ wá bẹ́ẹ̀ pé tẹ́tẹ́ lọ́rọ̀ òṣèlú ó lè jẹ́ ó sì lè má jẹ́. Ọkùnrin ni ẹ̀rọ àríkẹ́, ọkùnrin ni o, wàláhì ọkùnrin ni, ọkàn ṣe láṣejù ni. Tí ẹgbẹ́ òṣèlú bá nírú rẹ̀ mẹ́rin márùn-ún tí wọ́n já lákìtìyàn kọ̀ọ̀kan báwọn, tí wọ́n ní kan bẹ́ẹ̀ ní Wò, tí wọ́n ní kan bẹ́ẹ̀ l'Óṣogbo, tí wọ́n ní kan bẹ́ẹ̀ ní Là, tí wọ́n ní kan bẹ́ẹ̀ l'Ẹ́dẹ. Tí wọ́n ẹgbẹ́ òṣèlú kan bá nírú ẹ̀rọ àríkẹ́ 10, ó dájú sáká wọ́n wọlé. Ó try, ó gbìyànjú. Alágbèrè tó gbé tó bá yè, ẹjẹ́ kí ẹ̀kọ́ ṣeun. Èèyàn ló gbé tí ò lè gbé, ó sáré títí ó kú sórí eré. Alágbèrè tó bá gbé tó bá yè, ẹjẹ́ kí ẹ̀kọ́ ṣeun, ó kàn ṣe láṣejù ni. Èwo la bá lọ, èwo la bá bọ̀. Kí ló fa àkàrà? Ẹ̀yìn òkú là á jà àkàrà. Kí ló fa àkàrà nínú campaign? Ó ṣe láṣejù tọ́pọ̀. Àti pé ibi òun campaign lọ yẹn, ní táwọn aráàlú fẹ́ gbọ́ kọ́ ní sọ. Àwọn aráàlú tó fẹ́ súnmọ́ ìjọba tí wọ́n l'opportunity àti súnmọ́ ìjọba, tí wọ́n wá ní súnmọ́ ìjọba, ìjọba rí ọjẹ́. Wọn ò ní pọ́lọ̀ mú ọ̀ǹtẹ́ ìjọ jẹ lọ́yọ́ yín. Kábíyèsí Ọlọ́run. Kí ló wá dé? Kí ló fa kéńgbé àkà nínú pa afẹ́ campaign? Kí ló fa mo ṣe mọ́ra màálù mọ́ ṣe kinní kan? Ẹ má gbọ́ campaign, ẹ má gbọ́rọ̀ burúkú lẹ́nu ẹyẹ. Bó tiẹ̀ jẹ́ ẹ̀yìn kinní kan, wọ́n pẹ́ lọ rè kó ẹ̀rọ 20 million wá o, lọ rè kó ẹ̀rọ 10 million wá o. Gbogbo títí bá ń gbọ́yùn ohun tí wọ́n máa sọ ni pé ó fẹ́ kí ìjọba ó lo owó ẹ̀ ńlòkulò, ìjọba láwọn ò lo owó aráàlú ńlòkulò. Àti pé sísítẹ́ẹ̀mù tóun fi háráìsì yẹn kò nítumọ̀. Àwa tá a jẹ́ nǹkan kan yìí gan-an, èrò ráìsì wo ń wẹ́ tó kó sínú píkọ̀pù tí ò kún ẹ̀yìn píkọ̀pù. Àwa gan tá a jẹ́ pìrìsẹ́ńtà lórí rédíò, ahájù bẹ́ẹ̀ lọ láàrin oṣù kan kí tiẹ̀ ní láàrin ọ̀sẹ̀ kan tá a bá fẹ́ hẹ́pù. Wọ́n tún á lẹ fọ́tò mọ́ tó tún wà ń sọ pé ẹ̀ ń bá gba ráìsì wa tí ò dìbò fún wa. Ó ṣe ní láàánú o wípé ní wọ́ọ̀dù rẹ̀ níbi ilé ìdìbò tiẹ̀ èèyàn 11 péré ló dìbò fún. Àwọn Ademola Jackson wọ́n nà mọ́ wọ́ọ̀dù ìdìbò rẹ̀. Èèyàn 11 péré, ó tiẹ̀ try náà. Ebi bàbá kan lọ kọ́lé tó jólówó tó jẹ́ èèyàn ńlá. Nígbà ó dìbò tí èèyàn 3 ò dìbò. Alice ó níyàwó 3, ó sì bímọ bíi 10 tí ọ̀wá ríbò 3. Ó náà sádìbò tara rẹ̀. At least ẹ̀rọ àríkà lè rí bù pé ó tiẹ̀ mú 11 nínú wọ́ọ̀dù ìdìbò rẹ̀. Ó try náà ni. Àjá sí pé ó sì ní èèyàn tí ń fẹ́ tiẹ̀. Yọ́mọ járe kọ́gbọ́n fẹ́ràn àríkẹ́. Gbogbo àwọn tí ń pè ìyá wa, gbogbo àwọn tí ń fìlú jí láàárọ̀ kùtùkùtù. Ojú la rí ọ̀rẹ́ òdekùn. Àbólóṣèlú kọ́. Kíní kan ṣẹlẹ̀ nígbà tí wọ́n fẹ́ dìbò. Wọ́n yan àwọn kọ̀ọ̀kan tí wọ́n lọ kó sí káwọn opponent yan àwọn kọ̀ọ̀kan sí àwọn tí wọ́n fẹ́ bá dìbò. Àwọn Adémọ́lá yàn lọ sáwọn àǹbọ̀. Àwọn àǹbọ̀ náà yan èèyàn sọ́dọ̀ àwọn Adémọ́lá. Èèyàn sì ń fún wọn lọ́wọ́ gbogbo ẹ̀. Wọ́n ti kó a síbi báyìí o. Ibẹ̀ láwa o. Wọ́n ti ṣe ń jẹun kódà wọ́n pa màálù o. Gbogbo àwa tá a wà ń bẹ̀. Ṣé gbogbo àwọn tó wà ń bẹ̀ sáwọn èèyàn wa ń bì náà ni àrárá o, àwọn míì wá látẹ̀yìn o. Àwọn tí wọ́n wá látèkìtì láti nǹkan kan o. Tí wọ́n bá ti sarajọ dáadáa ẹ pè wá.
wọ́n sì lọ fọlọ́pàá fún alákàámọ́mọ́ bẹ̀. kò sẹ́ni tí èyí ṣáájú ajé ìbínú ẹgbẹ́ àwọn Adémọ́lá náà ni wọ́n ká àwọn èèyàn tí wọ́n lé ní wọ́n fẹ́ ọ̀nà fọdún kọ̀ọ̀kan 500 naira ní òkè sí 500,000 bí wọ́n bá gba 2,000 ọdún mẹ́rin sì níjọba ó lò bí wọ́n bá wà ń ṣépè ìwọ náà wà á pọ̀ fẹ́ ṣépè ó lè ṣépè. Béwúrẹ́ bá bojú ẹ̀yìn a máa fèpè félépè bágùtàn bá fojú ẹ̀yìn a máa fèpè félépè. tọ́ ọ bá gbowó tọ́ ọ bá ṣépè àwọn ọmọ rẹ ló ń gbé ṣépè tọ́ ọ bá jẹ́ ń bẹ̀ tọ́ ọ bá wọn sòdodo ọ̀rọ̀ tọ́ ọ bá ṣépè àwọn ọmọ rẹ ló ń gbé ṣépè. ẹ̀yin tá ẹ̀ máa tẹ̀ ẹ́ lólóṣèlú ẹ̀yin aláìsàfìsì ẹ̀yin etí yín mélòó. àwọn ọ̀bá àyàn sòdodo ọ̀rọ̀ rí àfi wọ́n máa parọ́. ọ̀gá tiwa wọ́n ń ṣe o tiwa wọ́n ń ṣe o àṣàlàṣà Akíntọ́lá ládòkè Akíntọ́lá ìjí olóòlà tí í sá kẹ́kẹ́ Akíntọ́lá ìjí olóòlà tí í bàbàjà èdè sẹ́nu abẹ́jẹ́jẹ́ ìjẹ́ olóòlà tí wà kọ́ dẹ́mú Akíntọ́lá ọmọ ọkọ lògùn ọmọ àlè àdìbàdé bí wọn ní tìín bẹ́ẹ̀ dán wọn ní tìín là ń ṣe o tìín là ń ṣe o wọn ní gbogbo ayé ti dẹyẹ tìín tán wọ́n parọ́ fúnjọ́ náà ó sì mọ̀ wípé àwọn ará bíi la tán àwọn èèyàn tímọ́tímọ́ àwọn èèyàn Awólọ́wọ̀ ní mọ̀ ń pé tìín là ń ṣe ìwọ náà wà nílò làákàyè rẹ ọjà wọn máa tàn ọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá jẹ́ni tí máa parọ́ fáwọn aṣíwájú olóṣèlú Ọlọ́run wọn ṣe àwọn ọmọ tí náà darí Ọlọ́run wọn parọ́ fún ọmọ tí náà kí ló ń parọ́ fún ẹsikísà ìlú ọ̀dá o ìlú ọ̀dá o nǹkan báyìí náà ń wò. lẹ́yìn ikú ànábì sàábẹ̀ kan bọ́ sórí àlééfà ìwà máa fẹ́ mọ kí ni ń ṣẹlẹ̀ láàrin ìlú ẹ̀sẹ̀ láwàní ni a máa wé tí wọ́n bá borí tí wọ́n bá bo ẹnu ó lè bọ́ sáàrin àwọn aláàárù yóò gbọ́n tí wọ́n ń wí yóò bọ́ sáàrin àwọn tí wọ́n ń darán yóò gbọ́n tí wọ́n ń wí yóò lọ káàkiri àárín ọjà yóò gbọ́n tí wọ́n ń wí yóò sì mú lò yàtọ̀ fẹ́yìn ẹlẹ́tàn ẹ̀sìkìsà àwọn aráabí ní ń bọ̀ àwọn èèyàn aráabí ní ń bọ̀ ó ti latan ẹ̀ tí ń bọ̀ ń ti latan kì í ṣèèyàn wa o ìwọ tó ń sọ̀rọ̀ ńkọ́ ṣé èèyàn rẹ̀ ní ọ níwájú Ọlọ́run àti èèyàn ẹ mọ̀ tàn ní ẹlẹ́ni jẹ Ọlọ́run ó sì tàn wọ́n náà jẹ. ní 10 minutes làwọn olóṣèlú máa yọ sọ́ọ̀tì. àwọn kan sọ̀rọ̀ nípa Oyinlọ́lá wọ́n ní ọ̀dà bó ṣe fi ọ̀dọ̀ Nurudeen Jackson lẹ̀ tó wá lọ sọ̀pọ̀tì à ń bọ̀ ó lè mí provide mo láìkì irú ẹni bẹ́ẹ̀ jẹ́ tí ó gbó òkun tí ń ta fà á sínú ìmọ́lẹ̀ ẹ̀fẹ́ lòmíì ni ó wà tí ó mọ wà nínú ẹgbẹ́ yẹn tí ó sì mọ ṣe tí ó mọ dìbò against ẹgbẹ́ tó wà ẹni tó jáde ó ti jẹ́ gbogbo ayé ọmọ ibi tó ń wà náà èèyàn bẹ́ẹ̀ dáa jẹ́ ń tọ́ latan lọ gbogbo ẹ̀ ń bá latan àtúbọ̀tán wọn èyí dáa. Aha! èyí á wò á wí Olódùmarè ọba làṣẹ Nurudeen Ademola Jackson àrọmọ Adeleke lẹ́dẹ̀mọ̀ kó àrógun ọmọ ají lálàá ọ̀sọ́ ọmọ ají fọjọ́ gbogbo dáa bí egun ọmọ òjì kùtùkùtù tẹ́ ẹ fọ́sẹ̀ gidà àgbo nítorí aṣẹ́wé torí aṣẹ́gi torí ọ̀bọ̀ràdàràdà tí ń rìn dé ìlú àwọn ti kéde rẹ̀ yóò sì ṣe ọdún 8 rẹ̀ tí ó pè fẹ́ pé
ìyá tó bí Ademola Jackson olóríire obìnrin ni láàrin àwọn obìnrin o tí a bá ń pípò gómìnà ní ìṣẹ́jú márùn-ún pé 5 minutes ní kálukú ọmọ ló ń bẹ̀ o ọ̀pọ̀lọpọ̀ ni ò ní kàn nípínlẹ̀ Ọ̀ṣun ọ̀pọ̀lọpọ̀ ní ìṣẹ́jú márùn-ún ní dọ́dọ̀ rẹ̀ tí ó fi kú. ẹni kí n sáwò bẹ́ẹ̀ ni àgàgà kí n sọ pé ọjọ́ kan ẹnìkan lẹ́mọ̀ pín lò ọ̀pọ̀lọpọ̀ ní ọjọ́ kan ò ní dọ́dọ̀ rẹ̀ tí ó fi jáde láyé 365 days ní bẹ́ẹ̀ nú ọjọ́ náà ẹ wá calculate iye èèyàn tí ń bẹ nípínlẹ̀ Ọ̀ṣun ẹ gbé lórí iye mílíọ̀nù yẹn. kábíyèsí Olódùmarè ẹ wá wo Sàtíà ọba mi tí jọ́lọ́hún ọ̀gá mi tí jọ́lọ́hún ó wá gbé balógun Ẹdẹ Adeleke tó bí Ademola Jackson ó wá gbé dìde ọ̀nà ro rẹ̀ bàbá yẹn wá ṣe sẹ́nítọ̀ nígbà ayé ẹ máa gbọ́ o ìyàwó tó wá fẹ́ ó wá bí ọmọ mẹ́ta ìkan wá jẹ́ bílọ́níà tó jẹ́ pé tí a bá ń ka lówó Nàìjíríà wọn ò ní ka mẹ́rin ṣáájú ẹ̀ àwọn olówó ayé tẹ̀ ń pè lólówó gan tí a bá tún dákọ rẹ̀ níwájú wọn ó tún gbèdì òkè ó dé ní ó bí ọmọ kan ọmọ rẹ̀ yẹn ṣe gómìnà ó ní gómìnà àkọ́kọ́ nípínlẹ̀ Ọ̀ṣun Isiaka Adeleke ṣẹ̀rùbà wọ́n ẹ máa wọ̀ gá mi tí jọ́lọ́run bó ṣe ṣe o ó bí ọmọ tí jẹ́ Adeleke ó jèrè ọmọ ẹ̀ Isiaka Adeleke ó wá jẹ́ gómìnà àkọ́kọ́ nípínlẹ̀ Ọ̀ṣun ó sì ṣe bẹ́ẹ̀ lọ fáá ọgbà passmark ó kú òun bẹ́ẹ̀ ó tún padà di sẹ́nítọ̀ ó kú wọ́n ní ká búrò rẹ̀ ó wá rọ́pò rẹ̀ ẹ máa wọ̀ ọ̀gá mi tí jọ́lọ́hún o àbúrò rẹ̀ tó rọ́pò rẹ̀ tó ṣe sẹ́nítọ̀ ó ṣe lọ fáá ó kú òun bẹ́ẹ̀ ó dìbò àkọ́kọ́ kò wọlé bó sì wọlé ìwọ ọ̀gá mi tí jọ́lọ́hún ìwọ lọ́hàn sí bọ́ wọlé bí wọn ò gbé fún ni tọ́ ṣùgbọ́n wọ́n ní ó wọlé ó di ẹlẹ́ẹ̀kejì ó wọlé o ìbò ẹlẹ́ẹ̀kẹta ló tún dì yí o ó tún ti wọlé o kábíyèsí Olódùmarè Ọlọ́run tó nílẹ̀ tọ́lọ́run ìyá tó wá bí wọn yìí ṣé inú rẹ̀ nìkan lọ́mọ alálùbáríkà wà ní èyí ṣe tí wọn ò ní máa hẹ́fì ìdílé Adeleke lẹ́dẹ̀ ọ̀rọ̀ owó pé sáwọn nìkan ni ó tó kí wọ́n pé sáwọn nìkan ni bàbá jẹ́ sẹ́nítọ̀ ńgbà ayé bàbá wọn ẹ máa gbọ́ o ẹ̀gbọ́n jẹ́ gómìnà àkọ́kọ́ nípínlẹ̀ Ọ̀ṣun ó tún jẹ́ sẹ́nítọ̀ ó tó kú ìkan wá dìde ó lòun òṣèṣèlú ìyẹn wá jẹ́ multi billionaire ní náírà kọ́ o trillionaire in dollar ẹ má jẹ́ ń tàn yín kìí ṣe owó ni wọ́n lè fi dá àwọn ìpínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n lè fi dá ẹbí Adeleke ń jàkadì tí ó bá gba location fódìdí ọdún kan ọdún méjì yóò mọ bájọba lọ bí Tinubu ṣe ṣèjọba lẹ́kọ̀ọ́ ni o tí ó bá gba location fọdún méjì ẹ̀gbọ́n rẹ̀ ò lè mọ ibi tó ti mú owó ẹ tún wá wo ọba mi Sàtíà tí jọ́lọ́hún ọ̀gá mi tó dá gbogbo ayé tó dá ọ̀run tó dá ilẹ̀ ó tún wá fa ọmọ kan yọ nínú ọmọ èyí tó jẹ́ bílọ́níà yẹ wá jó lórin àgbáyé bí yẹn bá fẹ́ bá Trump sọ̀rọ̀ kìí ṣe pé yọ ẹsẹ̀ lọ́mọ gbẹ́nu sí kọ́nà kò ní gbẹ́nu sí máìkì kó tó bá Trump sọ̀rọ̀ ọjẹ́lú mọ̀ǹká olórin káàkiri àgbáńlá ayé bàbá tó ṣe sẹ́nítọ̀ kò jáyé ọmọ rẹ̀ tákì wọ́n pé àtúgbùrù ẹnìkankan nú ẹbí mọ́ o èyí tó jẹ gómìnà alákọ̀ọ́kọ́ nípínlẹ̀ Ọ̀ṣun ó jẹ́ ọ̀sẹ̀kù fábúrò
ọjẹ́ kú ọ̀tán ó tún jẹ sẹ́nítọ̀ ní bàbá onífìlà gogoro ìbọn bẹ̀. àrọ́mọdọ́mọ wọn ò lè tòsí mọ́. ṣé bẹ́yàn bá ṣe gómìnà ọdún 4 bí ẹ bá tiẹ̀ ṣépè fún kò gbọ́dọ̀ ẹbí ẹ bá ṣépè fún wà láàyè pé ò lè mú débi pé kó tòsí. àmọ́ rẹ̀ ń tó ṣe gómìnà oṣù 6 tí wọ́n lé wọn kú òǹbẹ̀ tí ò tòsí mọ́ tó fi kú. èèyàn wá sọdún 4 kó tún sọdún 4 èmi. gbogbo allocation tí wọ́n kọ́kọ́ pín fún ìpínlẹ̀ Ọ̀ṣun láyé lẹ́yìn ayé sọ́jà ọwọ́ ìdílé Adeleke lọ́bọ́ sí o. ó kí yín púpọ̀ púpọ̀ ìdílé olóríire nìdílé Adeleke lẹ́dẹ̀. ọlọ́run o bóni ṣe dáa tó kọ́lá àmì ọ́ dáa jù bẹ́ẹ̀ lọ. ọlọ́run mọ́ jẹ́njẹ́ ayé àwọn ọmọ mi máyé o. èmi mo lókìkí dé kọ́mọ mi ó lókìkí kó jù bẹ́ẹ̀ lọ. èmi mo lo dáúlà nílé ayé yìí dé. èmi ń bá fàdàgbà ayé rọ̀ sí kọ́mọ mi ó lówó kó jù bẹ́ẹ̀ lọ. àmì ọlọ́run tọ́wá jẹ́ wípé Arẹ́gbẹ́ṣọlá wà pẹ̀lú à ń bọ̀ ni tọ́wá jẹ́ pé ó dìbò pẹ̀lú ọwànú ẹgbẹ́ APC pé ó ṣeé ṣe kí à ń bọ̀ wọlé rárá o tọ́wá jẹ́ pé bò tí wọ́n dì láàfi kakuléètì ẹ̀ tá a bá kó ìbò tí gómìnà tí Arẹ́gbẹ́ṣọlá yàn tá a bá kóbò rẹ̀ papọ̀ mọ́ ìbò à ń bọ̀ kò débì kankan nínú ìbò Adémọ́lá Jackson èyí ò ní ṣàlàyé pé kódà bẹ́ẹ̀ tó ju ẹni tó ju Arẹ́gbẹ́ṣọlá lọ bá wà lẹ́yìn ó ṣeé ṣe kí wọ́n má rí Adémọ́lá Jackson dáńjàkadì. gbogbo ń tá a bá ṣe láyé ọlọ́mọ fowó dá wa ń jàkadì. ọ̀pọ̀lọpọ̀ pírójẹ́ẹ̀tì míì tí Adémọ́lá Jackson ṣe lóṣogbo àbí tó ṣe káàkiri ìpínlẹ̀ Ọ̀ṣun ló jẹ́ pírójẹ́ẹ̀tì federal tó sì jẹ́ pé bí wọ́n bá náwó sí wọn ó gbowó ń padà lọ́wọ́ ìjọba àpapọ̀. ó kùbi tí ó ti rí owó ń yá tí ó fi kọ́kọ́ lò ná ṣé bí ayan fẹ́ jó ìyẹ́ rẹ̀ ní ọ̀jẹ́ òun wá ní báǹkì nù lélẹ́dẹ̀ tí ọkọ̀ wọ́ bọ̀ ọyẹ ẹ̀ máa náwó ilé ìlú ẹ̀ máa ṣe báyìí máa ṣe báyìí máa ṣe báyìí. àìmọye lómi ìtọ́gba iye tó jù bá ń lọ tá a lè rí nǹkan gidi tí wọ́n fowó ń ṣe. ẹ jẹ́ ń ṣàlàyé fún yín iṣẹ́ kálukú ní ọjọ́ ọ̀jẹ̀. àwọn kan tó ń sọ wípé àìwọlé ẹgbẹ́ APC só ní plus ìfàrẹ́gbẹ́ṣọlá àbó fún minus. tó bá ṣe wípé láti ilẹ̀ ní Arẹ́gbẹ́ṣọlá gbé Adémọ́lá Jackson lọ́wọ́ tó fojú hàn gbangba tí ó lọ darapọ̀ mẹ́gbẹ́ APC kìbá fún babalá passmark kìbá fún plus kìbá sọ́dọ̀ ṣàkúnlẹ̀ bọ nípínlẹ̀ Ọ̀ṣun ṣùgbọ́n gbà tọ́lọ́run ó gbé Sàtíà ọba mi alára ó ní kọ́lọ̀ rèé darapọ̀ mọ́ ẹgbẹ́ mi ẹgbẹ́ tó sì darapọ̀ mọ́ àwọn náà fa gómìnà tí wọ́n kalẹ̀ ló ṣèpò kẹta. that is to say gbogbo agbára tó ní kàmpéèyàn fi kàmpéètè èèyàn fi tààrà Ọ̀ṣun máa gbọ́ tí wọ́n fi dìbò síbòmíhun ó yẹ kó lò ó fún kándídéètì wọn náà. tí ẹ̀kọ́ lọ́ affect ẹgbẹ́ APC lọ́ṣun. ẹgbẹ́ APC káàkiri àgbáláyé káàkiri gbogbo Nàìjíríà. àwọn tá a bá sì nífẹ̀ẹ́ olóyè Bọ́lá Ahmed Tinubu ká máa gbàdúrà ká kún fàdúrà dáadáa. Ọ̀ṣun ò fún Bọ́lá Tinubu ní sígínà tó dáa pẹ̀lú adúdú àwọn gómìnà tó lọ́hùn pẹ̀lú gbogbo àwọn èèyàn ńláńláńlá mínísítà kí wọ́n lọ kàmpéè lọ́sùn kí gbogbo wọn tiẹ̀ wá dá pé
iye ṣú àwọn tí wọ́n lọ tí wọ́n kọ́ dá 20 million rèé a fi ràn ọ́ lọ́wọ́. Wọ́n wá gba Ọ̀ṣun tì pẹ̀lú agbára àtòkè wá agbára sọ́jà agbára ọlọ́pàá. Kí gbogbo ẹgbẹ́ APC káàkiri Nàìjíríà wọ́n máa kún fàdúrà. Àdúrà tí wọ́n sì máa kó fún Tinubu ni pé lóòótọ́ ó ṣeé ṣe o kí wọ́n dìbò fún Tinubu lọ́sùn o. Kó gba Ọ̀ṣun gẹ́gẹ́ bí president kíbò rẹ̀ ó kún sọ́sọ́. Torí gbàrà tí wọ́n kéde. Nígbà tí òṣèlú faná sójú kò sónímọ̀ àjẹlẹ̀ òṣèlú bíi Ṣọlá Sàràkí Olúṣọlá Sàràkí ó ṣe ìjọba fá ọmọ rẹ̀ lọ́dún kẹrin àkọ́kọ́ ọlọ́dún kẹrin ẹlẹ́ẹ̀kejì ọwọ́ akẹni tí wọ́n gbé fún bàbá Sàràkí tún wá ní ọmọ àwọn obìnrin náà ni ó tún gbàjọba yẹ gbé mi Sàràkí yẹ sì ń ṣe sẹ́nítọ̀ o. Olúṣọlá Sàràkí ó dúró ń dopọ́ mọ́ àwọn ni ó ṣe gọ́fúnọ̀. Àwọn èèyàn wá sọ fún Bùkọ́lá ìwọ Bùkọ́lá ní gbogbo nǹkan bàbá yìí máa gbé wá tá a máa gbà á kọ́ eléyìí fún bàbá Ifá ṣé ẹ mọ̀ pé nǹkan bí ọ̀rọ̀ bí Ìsìláàmù kankan yẹn ó rinlẹ̀ nípínlẹ̀ Kwara. Kí ni ká wá wí wọ́n bá sọjọ́ yídì tá a fẹ́ lọ rèé kí yídì abẹ́fẹ́ lọ rèé kí léyà tó sì yẹ kí gómìnà wà ńbẹ̀ tí bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ńkọ́. Ẹ mọ̀ gbọ́n tí wọ́n fi kó lẹ́sẹ̀. Èyí ò délé ó jíṣẹ́ fún bàbá rẹ̀. Bàbá ẹ̀ náà ju jókà lẹ̀. Èmi ó gbé mi Sàràkí lọ́wọ́. Ìwọ náà lọ gbẹ́ lòmíì jáde. That is to say bẹ́ẹ̀ bá dìbò fún Gbémi Sàràkí tí mo gbé lọ ẹ bá dìbò fẹ́ tọ́mọ mi gbé lọ́wọ́ èmi náà lẹ́ dìbò. Wọ́n bá yí ìgbà náà wọ́n níjà ti dé o láàrin Olúṣọlá Sàràkí àtọ́mẹ́ ẹ̀ pé Bùkọ́lá Sàràkí àti bàbá rẹ̀ ń jà ìjà kíni jókà òṣèlú tó ní. fún wọn pé mílítírì ló ní ìjọba. lọ́dún wo sọdún wo gbé kó mẹ́. ìpè sójà lónìí. ọdún wo ni sọ́jà ní ìjọba àwọn ò ní dórí àlééfà àwọn ò ní gbóòórùn tí wọ́n ń pè ń jọba mọ́ ọláyà ànábì lọ́dọ̀ lọ. akíndí òṣèré. sọ́jà kẹ̀. ìwà rẹ̀ ló yọ. ẹ̀yin ọmọ tójú wárí láyé àwọn sọ́jà ni war against indiscipline tí wọ́n pè ń yòó tó wọ́n lè kẹ́lòmíì mọ́ rógà láàrin oṣù mẹ́fà tọdún kan ní ẹbí rẹ̀ ó tó fojú. jẹjẹrẹ ìyàwó. ọ̀rọ̀ tí ò tó nǹkan wọ́n ti ó di wọ̀ lọ́gbà ẹ̀wọ̀n agodi kún gbogbo ọgbà ẹ̀wọ̀n ló kún láyé sọ́jà. àwọn tá ẹ̀ lè mú bí ẹ kówó yín jẹ ẹ lè bí wọ́n bí ẹ ṣe nǹkan tó burú ẹ lè bá wọn fà wọ́n pè wọ́n máa yìnbọn ní ìsìn. ẹ bá wàá tiẹ̀ bá ń bọ́ sórí social media tẹ́ ń pé kinní kan ó dùn mí tí ọ̀já sìkò ayé ológun. ẹ bá gbọ́ pẹ́ lòmíì sọ̀rọ̀ lórí fóònù rẹ̀ lálẹ́ wọ́n ti gbé e láàárọ̀ ọjọ́ kejì. ẹ wo Yàyà Bello gbogbo ayé lọ́mọ̀ pé wàá ta ọ̀dà ṣùgbọ́n wọ́n ń bá ta rẹ́ wọ́n ń kó àtà jẹ. yóò ṣe dáa tó lójú àwọn kan ní Kogi ó sì lo ọdún 8 nígbà tí sì ń lọ ó sì tún fa ẹlòmíì kalẹ̀. ẹ rí kọ́ lágbára ọ fa ẹlòmíì kalẹ̀. nígbà wọ́n ń pariwo pé owó kan sọnù ìgbàṣegbà àwòsàwò tí wọ́n ní àwọn EFCC wà. ẹ̀rọ atẹnudẹ́nu sọ wípé nínú ilé ìjọba ní gbé ń Kogi tí wọn ò bí ọlọ́pàá kan dáa kó pé òun sọ kinní kàbí ṣé EFCC ni wọ́n pé àwọn ń lọ government house àwọn fẹ́ lọ réèdì government house. ibẹ̀ ni ti ń gbádùn tí wọ́n bá sì fẹ́ jáde lálẹ́ akónú mọ́tò tí gíláàsì ẹ̀ dúdú gbogbo bí wọ́n bá fẹ́ lọ yóò lọ ó tó tó aago kan òru yóò tún ti padà tọlọ́pàá. nígbà tó pé mọ́tò tí gómìnà ń lò náà ni a fi ń gbé lẹ́sìn á dá gómìnà dúró pé ẹnì kan sọnù. àwọn ayé yẹn làwọn èèyàn fẹ́ kó kú òun bẹ̀. àwọn tó bá ṣèjọba tán wọ́n fẹ́ kágbára yẹn bọ́ kúrò lọ́wọ́ àwọn. bẹ́ẹ̀ èèyàn bá lọ sí government house tó bá wọn jayé ijọ́ 5 kò ní fẹ́ kú òun bẹ̀ tó bá jó lójú kòkòrò a tó ń bèrè kéèyàn lọ́dún 4
ọwọ́ kí wọ́n fọ́ fún pé. àṣẹ bí gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ ìṣe wà lónìí tó bá jí tó bá wò pé mo fẹ́ fi kínní mo fẹ́ fi ọ̀nà ara mi tó bá kéde pé ẹnìkan kan ò gbọ́dọ̀ jáde látago 7 àárọ̀ ọ̀la títí dago 7 alẹ́ ọ̀la ìṣèdè ọ̀wà náà ni wọn ò ní yẹ lọ́wọ́ ẹ̀wù wọn bá sì yẹ lọ́wọ́ ẹ̀wù tó bá ní on security matter mọ̀ ń tọ́gbọ́ mọ̀ ń tó fi ṣe bẹ́ẹ̀ ń tọ́ fẹ́nu ìṣèdè yẹn ọkọ̀ọ̀kan múlẹ̀ igbákejì Olódùmarè lẹ́tí bá ń bẹ lórí àlééfà they can do and undo they have power to do that but notwithstanding Ọlọ́run lọ̀gá gbogbo wa bí agbára ọba sì bọ́ lọ́wọ́ èèyàn láàrin ká dijú ká yá ni tí wọ́n mọ̀ fi pè tàn pé ẹni yìí ó ti wà nípò báyìí rí o pé nígbà ayé ẹ̀. èmi mọ̀ ìgbà tí bàbá Láàmú wà láyé o apadà tó pàdé wọn nílé epo tí wọ́n bá fẹ́ repo sí mọ́tò ńgbà náà gbà yẹn epo máa ń wọ́n gbogbo wa nítorí pé a gba bàbá yìí ní bàbá wa tá a sì nífẹ̀ẹ́ rẹ̀ a gbé mọ́tò ẹgbẹ́ kan a pàṣẹ mọ́tò bàbá wọlé wàláhì rọ́bìlì kábà tó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ìwà tó hù dáadáa nígbà wà lórí àlééfà ni o kò sí ní tí ò lè ṣẹlẹ̀. bẹ́ẹ̀ bá ronú lọ títí kí ni mo fẹ́ gbà lọ́wọ́ ilé. GBEDE-GBEYO media lọ́jọ́kọjọ́ àwa ni bàbá.